ṣe bẹ́ẹ̀ nìkan ló dún Ajara lóyún ṣe bí olóṣì kan tí ò ní jèrè ayé ló fún Ajara lóyún Rónkẹ́ Òṣòdì Òkè wá ń jáde. ṣe gbádùn ṣá sórí yín pé ṣá do you know how much they spend on Ajara kan tó gbé síta. àrà ló máa pa gbogbo yín ẹ máa ṣe òfò ẹ fẹ́ ṣe ayé yín fẹ́ bàjẹ́ ni bó yẹ kẹ́ divert aggression yẹ kẹ́ divert sáwọn tó máa ṣe party wọ́n máa mú aṣọ 500,000 ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lówó nínú yín kò jẹ́ kán believe àwọn tí ò lówó àìmọye oníṣẹ́ta tí ò rí jẹ tí ò rí mu tí wọ́n tẹ́ pé ọwọ́ wọn ò tó ẹnu wọ́n tún manage lọ sí location ni but ẹ̀yin olóṣì tọ́lọ́mọba wá yé ìgbà sí ọ̀dọ̀ yín dìgbò ìbẹ̀ ṣe máa ń ṣe lórí social media kò kí jẹ́ kán believe àwọn tí wọ́n lówó nínú yín tó bá wá ní ìṣòro ẹ máa gbé wọn bọ̀ lórí social media but àwọn ẹ lè ṣe party kẹ́ mú aṣọ ẹbí 500,000 ẹ lè ṣe party kẹ́ ná 1 million naira láàrin 1 second fún Ṣẹ́gun Johnson. àwọn wo ló ń náwó have you ever seen me kí n lọ síwájú eléré kí n lọ náwó rí ni because if you are saying owó tẹ̀ ń ná níwájú eléré have you ever seen me kí n mú owó kí n lọ ná níwájú eléré ni. ẹ̀yin tèmi ẹ wò wàhálà tó ti zẹ̀ lágboolé onítíátà báyìí o àwọn èèyàn lóríṣiríṣi ni wọ́n jáde wípé kò yẹ kí àǹtí Ajara kó kú bẹ́ẹ̀ yẹn o nítorí pé kí ni wípé ó yẹ kí àwọn òṣèré onítíátà kí wọ́n ti sọ̀pọ́ọ̀tì àǹtí Ajara kó tó di wípé ohun tó ṣẹlẹ̀ sí kó tó di pé ó jẹ́ Ọlọ́run nípè ló yẹ kán ti sọ̀pọ́ọ̀tì ẹ̀. ọ̀rọ̀ yìí ló fà á tí Rónkẹ́ Òṣòdì Òkè náà ìyẹn Rónkẹ́ Òṣòdì Òkè tíyẹn náà fi jáde tó ṣàlàyé wípé no kò rí bẹ́ẹ̀ o àwọn onítíátà lóríṣiríṣi ni wọ́n ti hẹ́pù àǹtí Ajara kó tó di pé ibi ó débi tó dé nígbà tí apá ò ká mọ́ ló di wípé wọ́n gbé ọ̀rọ̀ ẹ̀ wá sórí social media ìyẹn kí àwọn èèyàn kí wọ́n lè ṣe kíni kí wọ́n lè support anyway kó má jẹ́ pé ẹnu tèmi nìkan náà lẹ ti ń gbọ́ ẹ jẹ́ kí n fi fídíò yìí lẹ̀ kẹ́ gbọ́rọ̀ lẹ́nu àwọn ọmọ Nàìjíríà lóríṣiríṣi àti Rónkẹ́ Òṣòdì Òkè àti àwọn onítíátà tó kù bá a ṣe wá ń wo fídíò yìí ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ bá mi wò sàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí ẹ kílíkì lórí subscribe button yẹn ọ̀fẹ́ ní subscription o ọwọ́ yín tẹ́ fi ń tẹ subscribe yẹn ní orúkọ Jésù ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́. ṣe rí movie industry ilé ẹkú ni o mo sọ̀rọ̀ kan ní location tí mo lọ last ẹni tẹ́mi àti ẹjọ́ ń sọ̀rọ̀ yẹn bóyá kò máa yé ni àbí kí n sọ pé ọbẹ̀ ayé ni ò tí inú bí àwọn tí ì fi hàn wọn tó rárá UK ni ó náà sọ̀rọ̀ kan létí òun ó lóun bóyá ọ̀rọ̀ náà bó tọ́ ni fídíò yẹn wà nínú no mo post fídíò yẹn ibi fídíò yẹn mo ti sọ pé ó dìgbà tí ògo ẹlòmíì bá ń jáde kógun tó máa pọ̀ ọlọ́mọ ẹ̀kan fi RIP ká fi ní òkìkí ṣe bẹ́ẹ̀ nìkan ló dún Ajara lóyún ṣe bí olóṣì kan tí ò ní jèrè ayé ló fún Ajara lóyún ẹ rí condition Ajara kẹ́ tó máa bá sùn ni ẹ máa gbé Ajara lọ sí show tẹ́ bá ti rán aṣọ pa méjì fún ó ti tán ẹ gbowó lórí Ajara tẹ́ bá ti ra fóònù fún wọn ara àwọn rédèrèdè tí Rámọ́tà ò kì í fẹ́ gbà fún ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tẹ́ máa sọ pé ó kanra nìyẹn o Ajara tí ò wá kanra tó gbé rẹ̀ sílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ṣí bàṣàbàṣà wọn padà pàdánù mo sọ̀rọ̀ yẹn gbà tí Destiny Boy ikú mi ìkúkú mọ̀ torí gbà tẹ́ pé mi ò kì í ṣe Ọlọ́run tọ́lọ́ba ó gbọ́rọ̀ yẹn that after àgbà yẹn ni mo ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ tán ní Ajara sick èmi ò mọ̀ òun lára ṣe kan mi tí mo fi ṣe fídíò tí mo ṣe ń gbà yẹn Rónkẹ́ Òṣòdì Òkè wá ń jáde wọ́n wá ń sọ̀rọ̀ páwọn kan sọ̀rọ̀ ní kọ́mẹ́ǹsì ẹ̀ àrà ló máa pa gbogbo yín ẹ máa ṣe òfò ẹ fẹ́ ṣe ayé yín fẹ́ bàjẹ́ ni bó yẹ kẹ́ divert aggression yẹ kẹ́ divert sáwọn tó máa ṣe party wọ́n máa mú aṣọ 500,000 ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lówó nínú yín kò jẹ́ kán believe àwọn tí ò lówó àìmọye oníṣẹ́ta tí ò rí jẹ tí ò rí mu tí wọ́n tẹ́ pé ọwọ́ wọn ò tó ẹnu wọ́n tún manage lọ sí location ni but ẹ̀yin olóṣì tọ́lọ́mọba wá yé ìgbà sí ọ̀dọ̀ yín dìgbò ìbẹ̀ ṣe máa ń ṣe lórí social media kò kí jẹ́ kán believe àwọn tí wọ́n lówó nínú yín tó bá wá ní ìṣòro ẹ máa gbé wọn bọ̀ lórí social media but àwọn ẹ lè ṣe party kẹ́ mú aṣọ ẹbí 500,000 ẹ lè ṣe party kẹ́ ná 1 million naira láàrin 1 second fún Ṣẹ́gun Johnson ẹ lè ra mọ́tò 100 million kẹ́ máa post ẹ kẹ́ máa flaunt ẹ kiri fíìmù yìí lè máa yí ti 2 billion 3 billion 1 billion 10 million view lórí YouTube láàrin 1 day kẹ́ má dẹ̀ lè ranra yín lọ́wọ́ inú theatre industry ló máa ti rí àwọn ẹlòmíì tí wọ́n máa fọ́ọ̀mù godmother táwọn máa fọ́ọ̀mù celebrity tí wọ́n dẹ̀ máa lo àwọn aṣọ tó jẹ́ pé tí ọ̀gán bá rí lásán owó aṣọ tòkè tilẹ̀ yẹn ká má ti ṣìjú ẹ̀rì lásán ó tó èèyàn mẹ́rin ṣe business wọ́n wá sọ pé ẹnìkan nǹkan kan ń ṣe àbẹ́nìkan kú wọ́n fẹ́ ra kó sí àwọn yìí náà máa wá sórí social media láti wá máa tọrọ owó lọ́wọ́ àwọn aláìní ẹ̀ẹ́dẹ́ máa fọ́ọ̀mù odógún lórí social media débi pé ìdíwé bẹ́ẹ̀ ṣe lórí social media lásán kò jẹ́ kán believe àwọn tí ò lówó nínú yín náà ṣé gbogbo oníṣẹ́ta ló lówó lọ́wọ́ ni gbogbo ọ̀kan lówó lọ́wọ́ náà but àwọn tó lówó nínú yín iṣẹ́ fẹ́ kó owó yẹn lọ ọ̀run ni wọ́n ní iṣẹ́ ló ṣe é dá ṣe owó ò ṣe é dáná kò sí nǹkan tó fẹ́ ṣe sí náà wọ́n ti pa Ajara dànù ẹ wo condition Ajara ṣó yẹ kán tó máa bá sùn pẹ̀lú bó ṣe wà yẹn irú Ajara bó ṣe wà yẹn pọ́tà afẹ́ kó lọ́mọ láyé kí ló pọ̀ jù kan ṣe surrogacy fún tẹ́ẹ̀bà tiẹ̀ lè náwó ẹ̀
ẹ filẹ̀ ẹ tún bá sùn tí bá ṣe pé orí Ajara gan èèyàn kan sọ̀rọ̀ tó kú ọ̀run ni yìnyín eléyìí ti gbé ìdíwé tó bá ń fún Ajara mọ́ra lójú ẹ̀ báyìí lásán wọ́n dẹ̀ máa fúnra wọn tó máa fún nídìí wọ́n máa tẹ̀ nídìí wọ́n máa gbé sórí mọ́tò wọn aṣọ oríṣiríṣi wọ́n fi ṣe skit wọ́n fi wá view wọ́n fi wá àìmọye traffic lórí péjì wọn ò rówó yẹn kó lẹ̀ kan fi tọ́jú Ajara àfi kẹ́ máa ra fóònù tó jẹ́ pé oversize wọ́n mú fóònù dání gan fóònù àti máa tóbi jù wọ́n lọ wọn kọ́ tẹ́ máa ó tán ìtẹ́ máa rà fún wọn ni kẹ́tẹ́ máa ṣe live program tó máa ṣe tap tap ṣèbẹ́ nìkan ló máa dún Ajara lóyún just imagine Ajara's condition ẹ tún bá sùn ẹ fún lóyún inú wo ló fẹ́ fi gbé allegedly wọn ló ti bímọ kan rí tọmọ yẹn ṣaláìsí allegedly mi ì dẹ̀ believe tó ló ti bímọ kan rí tọmọ yẹn ṣaláìsí ó tún wá ní oyún kódà kó má tẹ̀ ẹ́ pé ó ti bímọ rí ó wá ní oyún ta ló dún Ajara lóyún kẹ́ni yẹn bọ́ta ó rí condition tẹ́lẹ̀ akéso tó bá rí oko kúnlẹ̀ kó tó gbin ẹ̀pà sí ó yẹ kó o ti mọ̀ pé wàá ṣe wàhálà gan bí ikú ò ṣe ní jẹ ẹ̀pà yẹn tí wàá padà jèrè ẹ̀pà yẹn ẹ̀kàn dùn ẹ̀kàn gbádùn 5 hours yẹn 5 minutes yẹn torí pé ẹ ti rí bẹ́ẹ̀ àwọn tó lówó tẹ́ kó wọ́n tún máa tọ́ lọ sí Amẹ́ríkà London láàrin ọ̀sẹ̀ kan lásán wọ́n lè lọ sí àbí 7 countries láàrin a week rí Ajara fún ní 10 million aléyàn tó wà ní movie industry kì í ṣe ìmọ̀ràn mẹ́wàá tọ́bàdé màá sọ́sọ́ máa ní ẹ̀ ṣáwọn náà ní family ni ṣáwọn family wọn ló bá wọn wo fíìmù wọn àbí family yín ló bá yín ṣe àwọn fídíò yín ó dàbí ọ̀rọ̀ kan bàtí Bùkúnmi Adésínà tó sọ̀rọ̀ kan lórí ilé ẹ ní page ẹ ní ọjọ́ wo náà pé yẹn tó bá mọ nǹkan tí àwọn èèyàn tí wọ́n go through kan tó produce lóòótọ́ wàhálà wà ní pé kéèyàn produce movie bọ̀kẹ́ wá máa bú àwọn fans yín wípé wọ́n ṣe kinní kan ṣe gbá ẹ máa tù wọ́n ní kán máa fàdúrà máa ràn yín lọ́wọ́ àwọn fans yín tó ẹ́ pé ohun yín máa lọlẹ̀ tẹ́ ẹ bá fẹ́ ṣe ìpolówó fíìmù yín ẹ lè má bá wọn jẹun lẹ́gbẹ̀ẹ́ títí àfi bí ọ̀rọ̀ olóṣèlú wọ́n máa rẹra wọn lẹ̀ ni àmọ́ àwọn tó jẹ́ pé ò lè rí ojú wọn lẹ̀ tó bá pàdé wọn location lásán ò lè kí wọn wọ́n máa wẹ̀ gan-an ni ìgbà tó doníjó lórí social media náà bẹ̀ sí ní di ọ̀rẹ́ aráàlú kò dẹ̀ sí fans wọn kọ̀ọ̀kan tó lè díjú fún 100,000 naira fans náà lè ní wọ́n bá yín máa promote àwọn movie yín àmọ́ bẹ́ẹ̀ ṣe kanra tó ó mọ́ra ẹ ayé ẹ̀fẹ́ bàjẹ́ ó ṣí èrè ni àwọn tó ń fọ́fẹ́ náà fọ́ fún ẹ èmi ò jẹ́ náà lájímọ̀ ni mi lè bá wọn pè lọ́jọ́ ńlá o àwọn tó ń jẹ́ náà lájímọ̀ náà lè bá wọn pè lọ́jọ́ ńlá ẹ jẹ́ kó rí yín dàrú ẹ wọnú òṣèlú ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ń kàǹpé fáwọn olóṣèlú yẹn lè kọ́ lẹ́tà sí wọn kánràn kan yín lọ́wọ́ l'association ni ẹ máa lọ sọ́dọ̀ àwọn ọmọ onímọ́tò tẹ́ bá fẹ́ gba mọ́tò ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe lè fòbò gba mọ́tò àwọn kan tẹ́ ẹ lè ṣe sílẹ̀ tẹ́pọ́n wọn máa jẹran yín lọ́dọ̀ la ẹ̀dẹ̀ máa ráwọn ìlú tẹ́pọ́n máa gbàdá pé wọ́n lọ́n ṣe bí bó ṣe wù mí kí lè ran àwọn èèyàn lọ́wọ́ ẹ̀yin tọ́lọ́ bá ti wá ràn lọ́wọ́ ẹ̀yin mọ̀ ní Miss Road tọ́lọ́ ti wá ràn lọ́ tẹ́pẹ́ ti ní owó lọ́wọ́ tẹ́pẹ́ ti lè jẹun ẹ̀mẹ́ta ẹ ti lè lọ sí country tó wù yín àti ran àwọn èèyàn lọ́wọ́ máa rí owó máa dọ̀ràn fún yín ẹ̀dẹ̀ ń ṣẹgbẹ́ kódà kẹ́ má tiẹ̀ rí kẹ́ má tiẹ̀ mọ̀ rí kí ló ná yín kẹ́ ṣoore fúnra yín ẹ ṣoore fúnra yín náà ṣó wá dáa ni bẹ́ẹ̀ ṣe ń post RIP lọ́tún lọ́sì ṣó dáa wọ́n wá ń sọ̀rọ̀ òkè òṣòdì kan wá bọ̀ tàgbà táwọn ní kinní kan ṣe báwọn ọ̀rẹ́ àwọn làwọn ṣe kinní kan làwọn ṣe gbá kan wọ́n bá ní stroke ẹ̀ ń gbébọ̀ lórí social media fáwọn wo tẹ́wọ́n bá fọ ẹnìkan ẹ̀ ń gbébọ̀ lórí social media fáwọn wo that is the question àwọn wo lẹ́ ń gbébọ̀ fún ṣáwọn tó ń ra data 100 MB tó fi wo fíìmù yín tó ń ra data 1 gig tó fi wo fíìmù yín ẹ ṣáà ń pawó ẹ máa yọ ìdámẹ́wàá nú ẹ̀ náà ẹ máa yọ ìdámẹ́wàá èmi fúnra mi lọ sí location kọ́lọ́ mi fi sìrègùn ọlọ́ba má kọ́lẹ̀ lẹ́sẹ̀ fún mi mò ń lọ sí location mò ń ná mọ̀dà owó tí mo gbà ní location náà tí màá ná fáwọn èèyàn àìmọ̀ àwọn extra artists tó yẹ pé wọ́n máa wá sí location tí mo mọ̀ pé wọ́n ní gbowó and I will feed them mi ò fi sìrègùn mi kúkú dárúkọ anybody mi fi sìrègùn tí bá parọ́ àwọn tó bá rí fídíò mi wọ́n á lè sọ mi fi sìrègùn ìwọ̀n bá bí ọwọ́ eku mi ṣe mo fi ń bọ́jú ṣé mo fẹ́ kówó lọ́rùn ni ẹ tí ó bẹ̀ ṣe owó ló máa padà bẹ́ẹ̀ kó tẹ bá rí àkáǹtì ẹlòmíì ni wọn lè fún upcoming artist ní 2 million naira kókó kọ̀tẹ̀ fi produce kankan ó yá lọ mú story wá jẹ́ ká tiẹ̀ bẹ́ẹ̀ gbé jáde wọ́n ṣàkànfẹ́ kó ṣàkànmá rọ́tẹ̀lẹ̀ àwọn ni kó ṣàjà àwọn nìkan ẹ̀ ń ṣi èrè mọ́ tilẹ̀ ẹ̀ dẹ̀ ti páǹsì ẹ̀ lọ sún jẹ ẹ ti pa ẹ̀dẹ̀ lọ sún jẹ ìwọ tó bá jáde fún mi àrà fẹ́ pa ẹ́ torí báyìí sọ̀rọ̀ ọsùnmọ́ bá rí bọ̀ǹbà náà nìyẹn àbí ẹ tí ò póòsì wọn rí lójú ayé ń sìn wọn bẹ̀ sí máa póòsì wọn ara ìpìlẹ̀ agbájá sí lọ wọn á máa póòsì wọn kí ló dé ṣẹbẹ́ nìkan ló dún Ajara lóyún ṣẹbẹ́ nìkan ló fún lóyún ṣẹbẹ́ ẹ fẹ́ pẹ́ mọ́ láàrin ara yín ni ẹ máa fi ṣe skit ẹ máa pawó ẹ máa gbé lọ pati wọn máa náwó fún ẹ máa kó ẹ bá ti náà ṣọ̀pá méjì fún tẹ́ ti fi nẹ́ẹ̀tì gba láì ṣe àwọn èrè inú gbin àwọn ìwọ̀n inú gbó dúdú ẹ máa róṣọ fún agbáṣọ á máa ṣe gbàgẹ̀rẹ̀ yẹ ẹ ti gbé lọ pati ẹ ti gbé lọ agbó pàṣẹ ẹ ti gbé lọ sápá agbó òṣùpá kò síbi tẹ́ ẹ gbé lọ tán tẹ́ fi tẹ́ fọmọ yẹn pawó kí ló dé wọ́n wá ní àwọn ti náwó náà ra àwọn ti ná 5 million naira 5 million naira níbi táwọn àwọn veteran actors wà níbi táwọn olówó inú yín wà lóòótọ́ kò ń ṣe gbogbo yín náà ló ti dáa fún tọ́kọ́ lọ́dẹ̀ jẹ́ kó dáa fún gbogbo yín kẹ́ ẹ rọ́wọ́ họ rí kọ́kàn yín balẹ̀ kẹ́ ẹ jèrè gbogbo wàhálà tẹ́ ti ṣe àwọn tó ti dáa fún kọ́ àwọn kan ṣáà ń jẹ owó òṣèlú láàrin yín àwọn kan ń jẹ owó powder àwọn kan ṣáà ń jẹ owó ṣáà ń jẹ ní àwọ̀ ó dẹ̀ ti lọ báyìí sìn edis smart ẹ̀ ti gbé wá sórí social media kí ló dé kẹ́tẹ̀ wàá tọ́jú èèyàn gan ní abẹ́lẹ̀ gan kó tẹ̀ fi gbádùn ẹlòmíì wà tó jẹ́ pé tẹ́ bá padà gbé sórí social ó ṣeé ṣe kó gbádùn ẹ wo Bíọ́lá Adébáyọ̀ woman yẹn ń try níwọ̀n bá agbára ẹ̀ bó ṣe lè ṣe ó ń try àtàwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n ń try
o dẹ̀ lè ever rí kó post something like that pé wọ́n ń tọrọ owó fún àbọ̀n ṣe kíní kan fún yàn ó lè ṣe orí ẹ̀ lábẹ́lẹ̀ ẹ wọ Kúnlé Àfọ̀dù náà òun náà ń gbìyànjú lóòótọ́ kò sẹ́ni tí ò síbi tó kù sí o kò sẹ́ni tí ò níbi tó kù sí èèyàn gbogbo ẹlẹ́ran gbogbo àná àwọn àgbààgbà òṣèré yẹn tẹ́ pẹ́ lò tẹ́ fi build ìgbésí ayé yín nǹkan táwọn yẹn ṣe lẹ̀lẹ́ ń jẹ lẹ́ni náà ẹ wá di celeb sọnù àwọn olòṣì àwọn alárédè ẹ máa post video àwọn tí ò ṣe family ló bá yín share ló bá yín subscribe ṣáwọn family yín ló bá yín subscribe sórí YouTube yín àwọn náà bá yín wá sí cinema tó bá yín wá ń wo fíìmù yín kẹ́ ẹ má jèrè wọ́n á máa ṣe competition invite tó bá fẹ́ ṣe premiere movie tó bá rí invite owó tó máa fi ṣe invite lásán tẹ́ fẹ́ lọ fún mi lọ ní ẹgbẹ́ ara yín owó tẹlifíìn àwọn èèyàn lọ́wọ́ wọn láwọn ti ná 5 million níbi tẹ́mi èèyàn wà àwọn olóṣèlú ẹ̀dẹ̀ tí pákẹ́ lọ sún jẹ. àwọn wo ni yẹ̀yẹ́ Britty àwọn wo ni yẹ̀yẹ́ Britty what do you mean by that àwọn wo ni yẹ̀yẹ́ Britty àwọn wo ló ń náwó have you ever seen me kí n lọ síwájú eléré kí n lọ náwó rí ni because if you are saying owó tẹ́ ẹ̀ ń ná níwájú eléré àwọn have you ever seen me kí n mú owó kí n lọ ná níwájú eléré ni èèlò ni mò ń pa èèlò ni mò ń gbà if you want to write this stupid comment ó yẹ kẹ́ ẹ lọ kọ́ sábẹ́ àwọn tó náwó níwájú eléré ni you are not supposed to write it you don't have that right to come and write such thing under my comment section ṣe gbádùn ṣá sórí yín pé ṣá do you know how much they spent on Ajara kan tó gbé síta they've spent over 5 million naira on Ajara kan tó gbé síta 5 million naira on Ajara kan tó gbé síta they are doing it secretly wọn fẹ́ káwọn èèyàn mọ̀ wọn fẹ́ kọ́ mọ̀ anything ìgbà tágbára àwọn ò gbé mọ́ lèmi fún ara mi tó mọ̀ they did include àwọn èèyàn tó súnmọ́ Ajara wọ́n ti contribute over 5 million naira fún Ajara èèyàn kan ṣoṣo ó gbé 500,000 naira lẹ̀ and you say they are not helping themselves they are not what do you mean by they are not helping themselves kí lẹ mean by pé wọ́n help ara wọn what do you mean èmi tí mo dúró síbí báyìí mo mọye tí àwọn colleague mi contribute fún mi every month tí mo fi ń rògùn when I was strong did I come to the media if not for my colleagues did I come to the media did I come to beg did I come to beg money from anybody èló ni mò ń pa èló ni mò ń rí because you people just open your mouth and start vomiting trash tẹ́ bá ti mọ̀wé kékeré báyìí ẹ máa type ni ṣé ẹ wà okay ṣé ẹ gbádùn ṣé ẹ wà okay ṣé ẹ gbádùn wọ́n ti dá over 5 million naira fún Ajara ìgbà tágbára wọn ò gbé mọ́ náà ṣẹ̀ṣẹ̀ wá sórí social media if you don't know something you will ask anyone náwó níwájú eléré have you ever seen me kí n gbowó dání níwájú eléré kí n lọ máa ná. Then if you want to write anything on I want to know, then you go to under comment section. I want to know what you you go and write it there, not under my comment section. Are you mad or something? Let's be guided this 2026. So let's be guided. John Tori along. Let's be guided. If you come under my page and write rubbish, true, back to back. I'm not gonna be silent anymore. Aunty Shegbadun, are you okay? Shegbadun sha. Shegbadun. Let's be guided in 2020 so. Let's be guided in 2020 so. Let's be guided. Let's be guided though. If you want to help, if you don't want to help, fashi. Do you know how many people that calls me every day that I should help them? Do you know how many people calls me every day? Someone has called me from Oshogo today. Tí mi ò mọ̀ rí, tí mi ò rí rí. Shegbadun sha. Wọn kì í para wọn. You don't know something, you will ask. They want corrupt this on a comment section. Don't you ever do that again. Don't ever do it again. Are you mad? Ṣùgbọ́n ó jọ pé lẹ́yìn tí Ronke Oṣòdì Òkè fi ìbínú gbé fídíò yìí jáde, àwọn kan pè láti pẹ̀tù sí nínú, tó sì jáde láti wá ṣe àtúnṣe báyìí. Good morning everyone. Ẹ káàárọ̀. I've deleted the former video I did last night. If you know me very well, you know that I'm not Tony Wahala. I don't like problems. I don't like comments online saying jargons. That's not me. You understand? Even that when your abuse me can really down. You understand? But for that woman to have come to my page yesterday and start calling me Yeye Britty and say Yeye Britty, what is the meaning of that? You will not tell me how to live my life. We are all adults. You understand what I'm saying? We are all adults. So you not tell anyone how to live their lives. And even if you want to say it, there are ways and manners to say that kind of a thing. Instead of saying, kineko. And to my co-actors, Ewo, Emma Binu,
I'm not saying that the way you guys are spending your money is not good. That is not what I'm saying. Ẹ mọ̀ pé tí èèyàn bá ń bínú, èèyàn máa like kó máa náwó party, ẹlòmíì like kó máa fowó ti ẹ̀ raṣọ, oníkálukú ló ń ṣiṣẹ́ fowó ẹ̀. You understand what I'm saying? Kò dẹ́ ṣe pé wọ́n ṣe fún. Agbára wọn ò kàn gbé mọ́ná ṣe gbé wá sí social media. So ẹ jọ̀ọ́ ẹ má bínú if I have disappointed anybody the way I talk yesterday night. Ẹ má bínú, that's not me. You know I don't do that kind of a thing, but I was really, really upset for that woman to be saying yeah, pretty. I hate that statement. Àwọn tó ń sọ orí platform wọn náà ti ń sọ. They don't bring it under comment section. And you also wá kọ́ ní capital letter. Ó fẹ́ kí n gbọ́ ló ṣe kọ́ ní capital letter. She wrote it ó kọ́ ní capital letter. Who does that? Àgbàlagbà láì ṣọmọ kékeré. Ẹ má bínú ẹ jọ̀ọ́. Tí bá ti sọ̀rọ̀ anyhow tí ẹ like or something, I'm very sorry. Ẹ má bínú. Akojumori, I've deleted the previous post. God bless us all. Good morning. Binu, your man sure so ni kolonjo maja sure so. You understand what I'm saying? These people that you are abusing, these people that you are calling your pretty, I know how much they spent on me when I was strong. They are spending that money back to back for 2 years non-stop. That's why I didn't come to social media. I would have come to social media. For me, Kimara Ogun, almost 1 million every month. For you to know that it's a lot. You understand? But I didn't come here because I have support from my colleagues. And they also supported Ramota as well. They supported her morally and financially. What do you want these people to do? And you have the guts and the audacity to be saying, yeah, pretty. It is not good. We are helping ourselves. If you don't know, I'm telling you guys now, we don't need to be coming out and be saying, I'm doing this for this person, I'm doing this for this person. No. One way or the other. Well, when all well, they contributed money for all well. You understand? Most of the money they contributed for all well came from the artists. And nobody is coming out to say, I did this, I did that. They contributed money for me too. They contribute back to back. 2 years, almost 1 million every month. That's why I said back to back for almost 2 years. They were giving me money to buy drugs. And this Ramota we are talking about, they have donated for her too before coming online. So why will you be telling an adult like? Oníkálukú ló ní ẹlòmíì like jewelry, ẹlòmíì like kó máa náwó party, ẹlòmíì like kó máa fowó ti ẹ̀ raṣọ, oníkálukú ló ń ṣiṣẹ́ fowó ẹ̀. You understand what I'm saying? Kò dẹ́ ṣe pé wọ́n ṣe fún